Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí ń wọlé yẹn, ẹ máa bá mi share rẹ̀ tó bá ti ń dọ́dọ̀ yín. Ẹ share rẹ̀, follow page wa Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ dẹ̀ bá subscribe sórí YouTube wa Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní ìpákè, hernia. Hernia jẹ́ nǹkan kan tó lágbára tó jẹ́ pé ó máa ń yára pààyàn jù tí èèyàn bá máa cure rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ pé tí wọ́n bá ti lọ operate ẹ̀, kíní yẹn máa wà lábẹ́ ọkùnrin. Wọ́n ń pè ní ìpákè. Ọ̀tọ̀ ni ìpá, ọ̀tọ̀ ni ìpákè. Á wú sókè ẹpọ̀n ọkùnrin ni. Tí wọ́n bá operate ẹ̀, díẹ̀ lọ́lọ́mọ ní kó rí ìlà. Àmọ́ ẹni tí Ọlọ́run bá lè ní kó ṣe kíní yìí pẹ̀lú ògo Ọlọ́run, díẹ̀ ni ó máa yọ. Díẹ̀ ni nǹkan ni ó máa yọ tí ó ń tọ̀ ó sì fi rí ẹ̀mí ìṣẹ̀mí rẹ̀ lò dáadáa. Díẹ̀ ni yóò máa yọ kúrò níbẹ̀. Báwo la ti ṣe, báwo la ti lò? Nọ́mbà mi ò change 07033449598 +234 70 33 44 95 98. Ẹ lọ bá mi wá ewé bombom. Ewé bombom, àwọn Yorùbá ní oyún tí bombom bá ní ìso ní fi so. Yóò sì máa rá dànù nù. Nítorí ọkàn máa yà mọ́gbẹ́, yóò máa bì dànù ni, yóò máa tọ̀ dànù. Ẹ bá mi wá ewé bombom tútù tẹ́ ẹ já lóòjọ́. Ewé bombom tútù tẹ́ ẹ já lóòjọ́, ẹ lọ bá mi wá. Ẹ lè wá mẹ́wàá bí ẹ bá ti fẹ́ kó títì rẹ̀ ọ̀pọ̀ tó ni. Ẹ ti já ewé bombom àbí? Ẹ lọ bá mi wá ẹ̀rù alamọ. Ẹ̀rù wà, ẹ̀rù alamọ wà, ẹ̀rù àwọn ká wà. Ẹ lọ bá mi wá ẹ̀rù alamọ, ó di méjì, kò níye. Ẹ wá lọ bá mi wá, tí ẹ̀rù alamọ yìí bá lè tó bí agolo kan, ẹ bá mi wá ìyèrè agolo míìkì kan, ìyèrè black pepper, ẹ bá mi wá agolo míìkì kan. Ẹ wá odidi àtàrí kan. Gbogbo àwọn nǹkan yìí, ẹ wá bó èpo àtàrí yẹn yí gbogbo ẹ̀. Ẹ wá lọ wá omi ọsàn wẹ́wẹ́ ìgò kan tẹ́ ẹ funfun ra yín. Ẹ wá dà sínú rẹ̀. Tó bá jẹ́ pé kò wá rọ̀ yín lọ́rùn báwọn, ẹ lọ bá mi wá ìtọ̀ màálù. Ìtọ̀ tí màálù tọ̀, ẹ lọ wá rà. Àbí èyí tí ò tí tọ̀, bóyá bí táwọn olápàtà bá súnmọ́ yín, ẹ lọ wá níbẹ̀. Tí ẹ bá ti wá rẹ̀, ẹ rẹ́ fún odidi 72 hours. Ẹ rẹ́ fún, that is 3 days. 3 days ni ẹ fẹ́ rẹ́. Ẹ rẹ́ fún odidi ọjọ́ mẹ́ta. That is 72 hours ni ẹ fẹ́ rẹ́. Tí ẹ bá ti wá rẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta, ẹ bẹ̀rẹ̀ sí ní máa mu glass cup kan ìdajì rẹ̀. Ẹ máa mú láàárọ̀, ẹ máa mú lálẹ́, ẹ máa mú láàárọ̀, ẹ máa mú lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, á dà fún yín. Bá mi share rẹ̀, á dà fún ọ. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Welcome.